jẹ́ ká máa parun jẹ báyìí. Àwọn tá fẹ́ kírun tẹ́lẹ̀, a tún wá rí supporter. So, elédò ọ̀ràn gbogbo wa. Ẹ̀yin náà ẹ wo bẹ́ẹ̀ ṣe rẹwà. Kẹ́nìkan wá nìkan máa forí gúnlẹ̀. Ó fẹ́ bẹ̀ wá yín jẹ́ níwájú yín máa dúdú ni. Kò lè dúdú. Tàbí kán kó wọn sínú ẹ̀kú. Àbí ká ní kí ká máa bo ojú ká máa bo imú. Wọ́n ló ṣàánú gbogbo wa. Question tẹ́mi fẹ́ béèrè ni wípé àgọ́ pé lóòótọ́ religion is a scam. But ṣé Ọlọ́run tó ń exist èmi fẹ́ mọ̀ ṣé Ọlọ́run wà àbí kò sí? Ẹ jọ̀ọ́. Ìbéèrè tẹ́ béèrè yẹn ìbéèrè tó sókùn sẹ́nibọ̀dì náà ni. I understand. So kò sẹ́yìn nìkan tó sọ pé báyìí lọ́lọ́run wà. Àwọn bàbá wa kàn ń gbósùbà fún ni. I understand pé like wọ́n kàn wọ̀ tí wọ́n wò sí náà ni pé something behind this life. I understand kò sí pé bóyá pẹ́ nìkan fojú kan lọ́run. Kò sẹ́ni tó fojú kan lọ́run kò sẹ́ni tó mọ ibi tó ń gbé kò sẹ́ni tó mọ ibi tó wà. A kàn ń gbóríyìn fún náà ni pé tó kábíyèsí rẹ̀ Ọlọ́run Elédùmarè. So jẹ́ nìyẹn. Elédùmarè ó ṣàánú gbogbo wa. Àwọn tá à ní kan ṣe tẹ́lẹ̀ tá à fẹ́ kírun tẹ́lẹ̀. Nídìí ẹ̀ kò sí nǹkan tó wúlò fún un. Ṣé ìjọ ẹ bá ti kúrò nínú ẹ̀sìn yẹn ìjọ yẹn nìkan tó ń pè ní humanity ìjẹ́ ọmọ ènìyàn ló máa ti wà nínú ló máa ti wà ní máìdì àti ṣe aburú fún ìyọ̀gùn ẹ máa jìnnà sí. But tẹ́ bá ń ṣe ẹ̀sìn yẹn tẹ́ bá jẹ́ Muslim ní like Christian ní like àwọn tó ṣe tradition. Even Mùsùlùmí ẹgbẹ́ yín tẹ́yìn bá jẹ́ alìsú náà ń sìn tẹ́rí àwọn Sàlàfíà ẹ máa hate wọn. I understand but òpẹrẹ bá ti lẹ́sìn tẹ́ lẹ́jẹ̀gẹ̀ ó pé ìjọ́mọ ènìyàn ló ṣe pàtàkì fún yín ìjọ ìgangan níbẹ̀rù Ọlọ́run ti máa wà lọ́kàn yín. Àti Muslim àti Christian àtẹni tí ò lẹ́sìn ẹ máa rí anybody gẹ́gẹ́ bíi pé we are all the same. Làwọn òbí wa fi sọ pé kéèyàn fi iná jóore èèyàn kéèyàn tó fi jọmọ làkejì kí la tún nídìí pẹ̀lú gbogbo táwọn òbí wa fi kalẹ̀ fún wa yẹn kí la fẹ́ fẹ̀sìn ṣe. Wọ́n tún sọ wọ́n ní àgbà tó jì sí kòtò kọ́ra òyòkù lọ́gbọ́n ni kò sí nǹkan táwọn bàbá wo fi kalẹ̀ fún wa tó ju ẹ̀sìn lọ sówe la fẹ́ sọ ni àbí fọ̀rọ̀wọ́rọ̀ àbákàwé ọ̀rọ̀ táwọn bàbá yìí jẹnẹrétì àwa mọ́ ọ lóore àwa ló ń tẹ̀lé mọ́mọ́dún àbókùsùn bàbá 50 years tó bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn èèyàn ẹ máa imagine bọ̀bọ̀ mọ́mọ́dún yẹn ó lọ jalè ó pa ìyá ọmọ kó pa bàbá ẹ̀ ó dẹ̀ wó pé ọmọ yẹn ọmọ kó kó ní wàá gbọmọ yẹn lọlé ó dẹ̀ tọ́jú ọmọ yẹn dàgbà mọ́mọ́dún ló ṣe ìyá ló ṣe bàbá fọ́mọ yẹn òun ló fà ìyàwó fọ́mọ yẹn ló dúró àti bàbá ọkọ ó dẹ̀ tún gbá ìyàwó ọmọ yẹn. Ẹ̀há tó ń ṣe lé nìkan tó bí ẹ̀há nìyẹn o ṣìnà ni mọ́mọ́dún ó ṣe débi ẹ̀há. Ìyàwó ọmọ tó wò láti kékeré láti ìkókó ìwọ ló fà ìyàwó fọ́mọ yẹn náà àwọn fámílì ẹ̀ náà ló fẹ́ fọ́mọ yẹn. Ó dẹ̀ ní àlá ni kó gba ìyàwó ọmọ yẹn ó dẹ̀ rán ọmọ yẹn lọ sójú ogun wọ́n dẹ̀ pa ọmọ yẹn sójú ogun. Ẹ máa wo gbogbo wa burúkú tí bọ̀bọ̀ yẹn gbélé ayé wù kò sí nǹkan kan kò sí àfa òun tó lè sọ dáadáa tí bọ̀bọ̀ yẹn gbélé ayé ṣe. Ó hùwà burúkú já nínú adínní lọ. So ẹ lè gbóhùn sókè. Ọlọ́run ṣàánú gbogbo wa. Question tèmi ní tí mo fẹ́ béèrè nìyẹn. Story tẹ́yìn náà sọ yẹn mo gbọ́ somehow wọ́n ní ànábì àbí nǹkan ṣe pé àwọ̀ kéwú. Mo dẹ̀ rí pé most of àwọn tó ń defend ọ̀rọ̀ yìí most of them wọn gbogbo ilẹ̀ kéwú. Ẹ̀dẹ̀mọ̀ nǹkan tẹ́ ń quote fún wa nínú Quran táwọn àfáà náà dẹ̀ ń fetí gbọ́. Because èmi máa ro kinní kan o ṣe rí àwọn oògùn dúdú àwọn Yorùbá wa ó láfà kan tó sọ ọ̀rọ̀ pé tán bá lọ sójú ogun pé kàn dira ìgbà tó mọ̀ pé Quran tó
fún àwọn, why tó tún sọ fún àwọn èèyàn pé kán tún dira, tó tún sọ fún àwọn èèyàn pé kán máa lọ sògùn dúdú. Ẹnu àfáà mo ti gbọ́ yẹn, àfáà tó máa ń wé láwàní nílá kan báyìí, ó ní káwọn èèyàn dira. So that's me, ó jẹ́ kó yé wa pé agbára wà nínú nǹkan ilẹ̀ Yorùbá àti tiwa ilẹ̀ Oòduà wa ju Quran lọ, àbí kí ni ìtumọ̀ tó fẹ́ fàyọ, kí ni tó fẹ́ fàyọ láàrin méjèèjì yẹn fún wa. Tí Christian náà bá máa sọ, wọ́n á ní ká dira pé ká má gbójúlé Bible nìkan. So definitely nǹkan tẹ́ mọ̀ pé agbára wà nínú ẹ̀, táwọn èèyàn bá fi Quran búra ń sìn, ọ̀kan fi Bible búra ń sìn, wọ́n á jẹ lọ. But téèyàn bá fi Ògún búra àbí Ṣàngó, òun tàn ò ní kíje. Nǹkan tẹ́ mọ̀ pé agbára wà nínú ẹ̀, why tẹ́ tún wá engage ẹ̀ pé káwọn èèyàn má ṣe. Ǹtẹ́ pé tẹ́yìn gan bá lọ sójú ogun, nǹkan yẹn náà lẹ́yìn náà máa tún dè mọ́ra. Why tẹ́ wá mislead àwọn èèyàn. Èmi gbà pé Ọlọ́run wà o, mi sọ pé Ọlọ́run ò sí, but ẹ̀sìn, religion is a scam. Because tẹ́ bá kó 100% àwọn àfáà tá à ń sọ ìjọ, 99% wọn ló ń ṣe nǹkan dúdú. Tẹ́ bá kó àwọn Christian ní iná jọ, 99% wọn ló ń ṣe nǹkan dúdú. Ẹ̀dẹ̀ máa tún wá máa takò àwọn tó ń ṣe nǹkan dúdú yẹn pé àwọn ni ò dáa. Báwo la ṣe bó lẹ ṣe fẹ́ confuse àwọn yẹn. Èèyàn kan comment kan bíbẹ̀ ó ní ìwà ni ẹ̀sìn. Àfáà tá lọ sunkún bá kó bá wa gbàdúrà, ìwà tó ń gan wù nísàlẹ̀ inú ilé ẹ̀ gan, ó bàdì ju àwa tá lọ ń bá wọn pé kó bá wa ṣàdúrà lọ. So èmi rí wípé tí gbogbo èèyàn bá lè máa ronú bí àwa tó kù náà ṣe ronú sí yìí, wọ́n mọ̀ pé religion is a scam. Èmi gbà pé Ọlọ́run wà, mo mọ̀ pé Ọlọ́run exist, but religion is a scam. Kò dìgbà tá bá tó lọ, tá bá pe Ọlọ́run Elédùmarè nínú yàrá wa, á gbàdúrà wa. A máa ṣe online prayer, ẹ máa ní ká máa dáwó. Ṣé owó tẹ́yìn tá ń dá yẹn, ẹni mosque lẹ fẹ́ fi kọ́? Ṣé tẹ́ bá kọ́ mosque yẹn tán tàbí tẹ́ kọ́ church yẹn tán, individual èèyàn tó ń lọ sí mosque yẹn àbí èèyàn tó ń lọ sí church yẹn máa ní problem, ẹ̀ ní fowó yẹn ṣàánú fún wọn. Ẹ̀ ní fi owó yẹn ẹ̀ ní fi ṣàánú fún wọn. Àwọn ẹlòmíì church, mo rí woman kan ládùúgbò mi bíbáyìí, gbogbo oṣù tí ẹ ti pọ́n, gbogbo aṣọ tó ń wọ̀ lọ sí church gbogbo ẹ ti ṣá mọ́ lọ́rùn. Pastor wọn dẹ̀ ń lo latest car. Ẹ lè fi ṣàánú àwọn tẹ́ẹ̀jọjọ́ tán dáwó tán ṣe contribution fún yín. So Ọlọ́run jẹ́ kí ká lè gbọ́n jù báyìí lọ, because most of them wa ẹlòmíì gbé ẹ̀sìn láyà gan ju any other thing lọ. A máa dáwó fún mosque, a máa dáwó lọ, a máa ṣàdúrà lọ́nà, a máa ju owó, a máa ju gbá, a máa ju àwo. Àwọn àfáà yẹn wọ́n máa dán láwọ̀, wọ́n máa lo latest car. Àwa tá à ń dáwọ́ a máa wà lójú kan náà. Ìgbà wo la tó fẹ́ gbọ́n? Ìgbà wo la tó fẹ́ gbọ́n? So kọ́lọ́n kó ṣàánú gbogbo wa. Èmi gbà pé Ọlọ́run wà o, there is God, but religion is a scam. Èmi ni Christian, èmi Muslim, yẹn is a scam. So kò jẹ́ bó ṣe jẹ́, àríjù báyìí lọ. bóyá jẹ́ náà nìyẹn ìyá wa. ṣe mo ṣe ń sáwọn àfáà sọ fún yín rí wípé gbogbo mùsùlùmí ló máa jóná, ṣọ́ọ̀dì sọ fún yín rí pé tẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe Islam ẹ máa jóná. Mi ò tí gbọ́ débẹ̀ yẹn o. Gbogbo mùsùlùmí ló máa jóná. Ṣé ẹ ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ mùsùlùmí? Ọlọ́run ní jà wá jóná. Ṣé ẹ ní àwọn Mùsùlùmí ò lè jóná. ọ̀rẹ́ tó jẹ́ mùsùlùmí? Ọmọ mùsùlùmí náà lè ìdílé mùsùlùmí náà, àwọn tó ya apá tó pọ̀. Àwọn máa jóná. Wọ́n máa jóná. Ọlọ́run ní jẹ́. Kẹ́ lọ sí Mẹ́kà, kẹ́ lọ sí múra, kẹ́ gbàwẹ̀ fún 20 years. Mo
ẹ bá yìí ṣe Islam èèyàn máa jóná ni pápánbárí ẹ̀ náà tún mo wá sọ ní kí pé nìkan gbogbo black ló máa jóná kò sálùjẹ́ náà fún ọlọ́run gbogbo ní dúdú jẹ́ Allah mo ló sọ sọ kí bẹ́ẹ̀ o nìkan fún ms ẹ lè gbé àdìsí yẹn jáde fún wọn kàkà fún wọn Okay. we are here ọmọ to tó bá learn. lọ sí àjì mo fẹ́ lọ ẹ sí bá lọ àjì sí lọ́dún àjì yìí. ẹ bá lọ àjì fún 500 times Allah ti pèsè iná jahannama kalẹ̀ fún gbogbo mùsùlùmí Allah tún wá ya wèrè débi pé ó ní gbogbo aláwọ̀ dúdú pátápátá ló máa wọná so kí ni mo wá ń wá kí mọ́sálásí àmọ́ kàyẹn náà fún yín olówó èkó bá sọrún So èyí tó ṣe tá a fẹ́ kẹ́ ẹ mọ̀ náà ni pé tẹ Hello, bá àná ẹ náwọn ká onímọ̀. kẹ́ ṣàlàyé rẹ̀ fún ms. tẹ bá náwọn ọ̀rẹ́ ẹ jẹ́ kán mọ̀ pé wọ́n máa jóná pẹ̀lú bó ṣe ń ṣe Islam. Hadith tá a fẹ́ kà ní Mishkat al-Masabi 119. Ó ní Abu Dawuda reported Allah messenger as saying, Abu Dawuda ṣàlàyé nǹkan tí Muhammadu òjíṣẹ́ Allah sọ. Ó ní Allah created Adam, Allah dá Adam when he created him nígbà tó dá and struck his right shoulder and brought forth his offspring white like small ants. Ó yọ ní apá ọ̀tún Adam tó dá àwọn àrọmọdọ́mọ tó yọ ń bẹ̀ ó jẹ́ àwọn funfun àwọn àràbù yẹn. And he struck his left shoulder. Ó wá tún lọ sí apá òsì Adam. Ó tún kó àwọn àrọmọdọ́mọ ẹ̀ jáde ń bẹ̀ and brought forth his offspring black as though they were charcoal. Ó wá kó àwọn aláwọ̀ dúdú àwa tá a wà ní Áfíríkà adúláwọ̀ ó ní àwọn ló kó jáde ní apá òsì Adam. Then he said to the party on his right shoulder, ó wá sọ fún àwọn aláwọ̀ funfun àwọn àràbù tó wà ní apá ọ̀tún tó yọ ní ọwọ́ Adam, ó ní to paradise, ó ní kí àwọn yẹn máa lọ sí àlùjànnà and I do not care, ó ní kò sí nǹkan tó kan wọn bá pa gbogbo wọn bá jẹ gbogbo ìlú run wọn bá pa gbogbo èèyàn wọn bá kò sí nǹkan tó wọn lè ṣe àlùjànnà ni wọ́n máa lọ kò sí nǹkan tó kan òun. And he said to the party in his left shoulder, ó wá sọ fún àwọn dúdú tó jẹ́ ọmọ Áfíríkà tó wà ní apá òsì Adam, ó ní to hell and I do not care, ó ní àwọn yẹn ẹ máa lọ sí inú náà Jahannama kò dẹ̀ sí nǹkan tó kan òun, ẹ bá kírun ẹ bá gbààwẹ̀ ẹ bá lọ Mẹ́kà ẹ bá kú sí Mẹ́kà kò sí nǹkan tẹ́ ẹ bá ṣe inú náà lẹ̀ ń lọ. Ìyá wa bóyá jẹ́ nìyẹn. ìyá wa kílẹ̀ wá ń ṣe nínú Islam kí ni gbogbo àwọn ọ̀rẹ́ yín ṣe ń bẹ̀ tẹ́yìn náà ti gbọ́ pé lálẹ́ ẹ kírun o ẹ gbàwẹ̀ ẹ lọ àjì ẹ lọ múra o ẹ bá lọ ní 500 times Allah ní kò sí ohun tó lè change ẹ inú náà láàyè yín wà. abẹ́tà kẹfì Islam lẹ ọ̀kẹ́lẹ̀ sọ fáwọn ọ̀rẹ́ yín. Ó dà àwọn ti filẹ̀ bí mo ṣe ń wo yìí wọ́n ti filẹ̀ náà. ọdún wọn máa sọ yín lẹ́nu but ẹ gba àwọn àyà yẹn gbére fàṣẹ kẹ́kọ̀ọ́ kalẹ̀ ẹni àáfàá tó bá ti bá yín sọ̀rọ̀ ẹni kó bá yín kà kó bá yín tu ó máa sọ̀rọ̀ bíi pé àlá ńlá làǹgbà tó ń sọ ni àbálà ń sọ párébù. láti ṣàdéhùn ike gbogbo apáta. ẹ jẹ́ ká play fídíò àfáà yín fún yín. ẹ má wọrí ẹ mute mic yín ẹ jẹ́ ká play fídíò àfáà yín fún yín tó a lè yọ yín dáadáa ṣe get ohun rẹ̀ nǹkan tá a bá sọ̀rọ̀ ẹ̀rí wà fún. olúwa ti ṣàdéhùn ike gbogbo apáta kò sẹ́ni tí náà ní fọwọ́ bà àti ọmọ àlùjánnà àti ọmọ aná kò sẹ́ni tí náà ní fọwọ́ bà. olúwa ni wa in minkum illa wariduha kana ala rabbika. yèrè wọn tóbi ms ló tóbi sẹ́ẹ̀kẹ́ yìí kí ni ń jẹ ọmọkọ́mọ. àfikọ́jẹ́ pé yóò wọ́n náà jahannam. ó ti rí owó mugun náà àkànbí kí lẹ́ ń sọ yìí owó ọmọ gọ̀ ẹ̀wọ̀n àwọn mùsùlùmí gọ̀ ẹni tí ò ṣiṣẹ́ á kàn jókòó á kàn máa ka ìtàn lárúbáwá á máa kà lé wọn lórí wọn á dẹ̀ máa tẹ̀wó fún wọn gọ̀gàn ẹmọ iye owó tó ń wọlé náà láti Saudi ni owó máa wọlé àkànbí àwọn pípù yẹn wọ́n kọ́ àwọn èèyàn lẹ́rú fún ìran lárúbáwá máa tẹ̀wó fún wọn
so bẹ́ẹ̀ ni àwọn kan sọ pé racist ni Allah bẹ́ẹ̀ ni tẹ́ bá rí àwọn àràbù yẹn náà ẹ rí pé racist ni wọ́n kórìíra dúdú kan gan wọ́n mọ̀ pé dúdú ò já mọ́ nǹkan kan pé ẹrú ni Allah dá àwọn dúdú káwọn máa fi wọ́n ṣe ẹrú ni so nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn gbogbo mùsùlùmí pátá ló máa wọná kò sí mùsùlùmí tó lè sọ ìgbà tá à ń ka àwọn kinní wọ́n sọ fún wa pé ìtukùtù lẹ́ ń tú mọ̀ nǹkan tẹ́ ń sọ òun ni àwọn àfáà yín náà ti sọ wípé gbogbo yín pátápátá lẹ máa tọ́nà wò kò síbẹ̀ yín fẹ́ ṣẹ́ kò sọ́nà tẹ́ fẹ́ gbégbà ẹ máa tọ́nà wò. ike gbogbo apáta kò sẹ́ni tí náà ní fọwọ́ bà àti ọmọ àlìjẹ́nà àtọmọná kò sẹ́ni tí náà ní fọwọ́ bà Olúwa ní wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya kò sí ẹnìkan nínú yín o àfi kó jẹ́ pé yóò wọ náà jahannam Olúwa dákun là wá Olúwa dákun ṣàánú wa kò sí ẹnìkan nínú yín wa in minkum kò sẹ́nìkan nínú yín kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ kèfèrí illa wariduha àyàfi kó jẹ́ pé yóò wọ iná o kana ala rabbika hatman maqdiya dandan lélẹ́yìí jẹ́ tolú ẹlẹ́dàá rẹ̀ tó ṣe ní dandan lórí ara rẹ̀ tó sì ní yọ ṣẹlẹ̀ kò ní ṣàìṣẹ. wọ́n ní báwo lélẹ̀. ẹ gbọ́ àbẹ́ gbọ́ ó fẹ́ ṣàlàyé báwo ló ṣe máa ṣẹlẹ̀. báwo lọ́mọ àlùjànnà ṣe wá náà tó bá di jọ́ gbẹ̀ndà al-qiyam agbọ́ ọ̀tọ́ máa ná nítorí pé tọ́ máa ná báwo náà kò sí lè fi ń bẹ̀ wọ́n. ok nítorí pé iná náà tẹ́lẹ̀ ọmọ kékeré bọ̀bọ̀ yìí o ẹ gbọ́n sókè Àkànbí. ọmọ kékeré bọ̀bọ̀ yìí o kí ni òjíṣẹ́ kan wọ́n bọ̀. ìyá wa ẹ má bínú ṣé nǹkan tí àáfàá yìí ṣe ń sìn gbogbo nǹkan tó ń sọ yẹn ń sìn ọlọ́kọ́ èdè lárúbáwá for good 15 years ní Cairo ìgbà tó wá dé padà ẹ wo nǹkan tó ń ṣe nílẹ̀ Yorùbá gbogbo nǹkan tó lọ kọ́ ní Cairo yẹn kí láǹfààní tó fi ṣe fún wa nílẹ̀ Yorùbá. so bẹ́ẹ̀ sì wà yín ṣiṣẹ́ yìí náà gbàdúrà ọmọkùnrin kó dà báyìí lọ́jọ́ ọ̀la. àwọn èèyàn ń gbá bọ́ọ̀lù wọ́n ń ṣe pilot wọ́n ń di engineer wọ́n ń ja boxing àwọn òrí yẹn ṣe èdè elédè náà lọ kọ́ ẹ wo rádaràda tó ń gbé wá sílẹ̀ Yorùbá fún wa ẹ wá ń fi iná àlùjọ náà ẹ wá fi ń skẹ́dì àwọn èèyàn hàn níṣẹ́ lọ́wọ́ ẹ wo bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣe tóbi ìjẹkújẹ ló ń jẹ ìgbà tí èèyàn ò ṣiṣẹ́ ó ń tọrọ jẹ ni kò yàtọ̀ sí mẹ́bàárà àwọn bábíàlà àwọn ìyá àwọn Fúlàní tó máa ń tọrọ owó yẹn kò yàtọ̀ sí wọn kọmọkùnrin kò jí láàárọ̀ kó má níṣẹ́ kó má sọ pé ẹ wọ̀ náà wọ́n tó bá kírun ẹ̀rí wà lùjẹ́ náà ta ló gbàdúrà káwọn ọmọ ẹ máa tó bá ṣe pé ilé ayé wa tó ti ara tó ti jíkọ́ ṣe bó ṣe ṣe ni ta ló lẹ́yìn èèyàn tó bá civilize nìkan ló máa understand pé àwọn ò gbàdúrà kọmọ òun jẹ́ àfa wọ́n wá ya aláìníṣẹ́ lọ́wọ́ èmi máa wó sùkà sórí báyìí èmi àgbádá kò jọ di Fúlàní kò jọ táwọn Gàmbàrí ló máa wọ kiri so sí kọ́tà máa lajú wa kalẹ̀ tábà máa wòran nìyẹn àwọn èèyàn ń di nǹkan gidi lágbàáyé ẹ bá pé nǹkan kéwú tán lọ kéyẹn káná dé wọ́n mú oògùn òsàn wa wọ́n mú develop wa bá wa ni a ní complain now ó kè gbà tí gbogbo wa bá lọ kéwú sí kí gbogbo wa máa dúró di ẹni tó bá kú ká lọ sìnkú fún ni àbí ká máa dúró di ẹni tó bá fẹ́ ṣèyàwó ká lọ bá ṣègbéyàwó ìgbéyàwó tí ò ní sàfítíkẹ́ẹ̀tì ní. ní ó dùn mí o. àbí kí gbogbo wa di àáfàá ń sìn ká máa wá dúró di ẹni tó bá bímọ ká lọ bá ṣèkómọ kí gbogbo wa ti di sèyíkì àti dìmáàmù báyìí ká máa dúró di ẹni tó bá kọ́lé tó fẹ́ ṣèṣínlé. So this is rubbish life. Àwọn people yìí kò ya wèrè láwùjọ wa ni. Wọ́n dàbí ìjà lọ ni a máa fi eérú lé wọn, eérú gbóná. Báwo ni wọ́n ṣe jẹ́ nìyẹn ìyá wa?
mo ní kí láǹfààní pé èèyàn ń kírun èèyàn tún para èèyàn mọ́ àti bí obìnrin kí lẹ èèyàn pa òṣèrànù èèyàn ń ṣe gbogbo nǹkan tó ń sọ irun pé kí kíkí aláàká ní a máa irun ṣe ká kíkí tó wá ẹ̀sìn padà tún wá wọ ẹ náà. má bínú ẹ̀sìn Islam kọ́ ló máa ní kéèyàn má ṣèrànù náà inú àṣà àti ìṣe wa nìyẹn ti wà we know the right thing from wrong ògì ṣẹ̀sì ló máa sọ pé ṣèrànù má ṣèrànù no that is one's personal decision but ẹ bá wo inú ẹ̀sìn ẹ lè ṣèrànù inú ẹ̀sìn Islam yes. ẹ jí ká ká àdísì tí Muhammadu ti ń bá àwọn tó ti ń bá ẹrú sùn táwọn tó ti bẹ̀rù sùn ok ẹ kí n gbé wá. kẹ́lì mọ̀ pé bàbá ìyálà ya onísìnà ni Muhammadu ó lè dó pẹ́pẹ́yẹ ànábì Muhammadu ó lè mo fi ẹ máa wàrà tó dá ń bì báyìí Muhammadu lè bá pẹ́pẹ́yẹ sùn. ẹni Muhammadu ló ní ká pé ẹ̀sìn ló ní ká má ṣèrànù Muhammadu tó lọ jalè tó lọ pa àwọn ẹni ẹlẹ́ni lórí ká bá ṣe sí náà. òun gbogbo lórí àwọn onísìnà. tí ó bá jẹ́ pé kò sí iná lóòótọ́ Ọlọ́run o yóò sí iná. Muhammadu gan sọ pé òun ọmọ ibi tó ń lọ. ó yá ẹjí kí wá sọ́ọ̀kì ìyá Muhammadu bàbá Muhammadu àbútọ́líbì tó jálà àánú fún Muhammadu wọn wà nù ná Muhammadu tí ò rí ìyá rẹ̀ gbà kalẹ̀ nù ná sóun lọ́wọ́ fẹ́ gbẹ̀yìn kalẹ̀ ẹni kan máa tàn wá irọ́ lásán ní Arab level wọ́n kàn ń tàn wá ni ẹ sọ fáwọn àfáà kan lọ ṣiṣẹ́. jáṣà àfáà tẹ plate tán sí irọ́ lásán. irọ́ lásán náà pa àìníṣẹ́ ló ń dà wọ́n láàmú ẹni kan kábi tí Muhammadu ti ṣe sí ná. ẹ máa gbọ́ o. àwọn atájọ́ mọ́. ẹ máa gbọ́ o ó ní. It was narrated from Anas ló ń ṣàlàyé that the messenger of Allah had a female slave. Muhammadu ó ní ẹrú obìnrin tó jẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ẹ̀ obìnrin with whom he had intercourse. Muhammadu àwa máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ á lọ máa bá ọmọ yẹn sùn ẹrú ẹ̀ ọmọ ọ̀dọ̀ pẹ̀lú ìyàwó bíi mẹ́sàn-án tó ní á lọ máa bá ọmọ yẹn sùn. But Aisha and Hafsa would not leave him alone. Ibi tó wá ti ń bá ọmọ yẹn sùn ní orí bẹ́ẹ̀dì ìyàwó ẹ̀ báwọn ìyàwó ẹ̀ ṣe ká mọ́ bẹ́ẹ̀ nìyẹn. Aisha àti Hafsa bó ṣe gbámú ọmọjú mu nìyẹn. Lọ́ bá gbámú ṣòkòtò bí aláyéládúró ìyàwó tó ní ó ṣe lójú kòkòrò báyìí. Ó tún wá ń bá ẹrú leléyìí náà ó tún wá ń bá a sùn. Until he said that she was forbidden for him. Muhammadu kí àwọn ẹni yẹn wá lè káwọn ìyàwó ẹ̀ lè filẹ̀ Muhammadu wá ní ẹ má bínú Allah ti ṣe léèwọ̀ ó ti ṣe léèwọ̀ ìwọ ló jẹ́ fún mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ káwọn èèyàn mọ̀ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. lẹ́yìn tó sọ yẹn tán then Allah lẹ́yìn tí wọ́n wá fi Muhammadu lẹ̀ Muhammadu kàn ṣe bí oníwárápá bó ṣe máa ń ṣe ní pé wọ́n ti gbé dé o wọ́n ti gbé dé o wọ́n ti ń lago lórí mi o wọ́n ti ń lago lórí mi o kí ló ń gbé dé kí ló fẹ́ sọ fún un ló bá ní Allah ti gbé dé o Allah bó ṣe máa ń ṣe nìyẹn tí ó máa ṣe bí oníwárápá á máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ pé Allah ti gbé wọ̀ nìyẹn wá ní ó ní owó kan bẹ̀rẹ̀ sí ká ní pé o prophet ìwọ Muhammadu why do you forbid yourself that which Allah has allowed to you kí ló dé tó ṣe léèwọ̀ nǹkan tèmi Allah ti ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ nǹkan tó ń sọ mẹ́rin pé ẹrú tí mo ní kó máa bá sùn òwò wá lọ ṣe léèwọ̀ èmi Allah ti ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ máa bá ẹrú yẹn sùn lọ bí Muhammadu ṣe ń kó ẹpọ̀n fún ẹrú yẹn lọ nìyẹn ẹrú lórí bẹ́ẹ̀dì àwọn ìyàwó ẹ̀ ló ti ń bá sùn ẹ wá sọ pé Muhammadu sọ fún yín pé kẹ́ ẹ má ṣe ṣìnà tó jẹ́ pé òun ló lórí àwọn oníṣìnà. ẹ lè kábi tí ẹrú yẹn ti bí ọmọ àlè fún ànábì ẹrú yẹn bímọ fún. ó wà nù tafsir àyà yẹn ẹrú yẹn bí Ibrahim. ìdí ni pé àwọn àfáàlè máa sọ pé òróró oyin lọ́lọ́ ń fún ẹrú yẹn ó bá ẹrú yẹn sùn débi pé ẹrú yẹn bímọ fún. mi fẹ́ sọ torí pé àwọn alóyin lábẹ́ òun ni ẹrú yẹn so mi fẹ́ pè tán Muhammadu bàbá wèrè kò kí n fojú rí fúrọ̀ gbogbo sẹ́rí gbogbo nǹkan orí burúkú pátá ìwà tí ò dá pátá ni Muhammadu wù ó jalè ó pààyàn ǹjẹ́ mọ̀ ó bòkú sùn ǹjẹ́ mọ̀ Muhammadu bòkú sùn ẹ gbọ́ rí wọn ká fún yín rí Muhammadu bòkú sùn bọ̀ mo rí ó dà pé Queen Mama T fẹ́ sọ̀rọ̀ Queen Mama T ẹgbọ́n sókè mo ń gbọ́ yín.
Yeah, ẹ kú ètò ẹ kú àtàárọ̀. Yes, ma. Ó dà pé láàárọ̀ yìí ni mo come torí mo máa ń follow yín dáadáa. Mo come across àǹtí kan láwọn bí ọdún alájà. Then there is another guy náà tó sọ̀rọ̀ nípa irú. Ẹ jẹ́ kí n mú lẹ́yọ kankan. Ṣé rí ẹni tí ò bá ti ní humanity kò lè lójú tì o. And fún àǹtí Bíọ́dún àwọn àfáà náà fi jọ. alájà tó sọ pé òun wá láti Ẹ̀pẹ́ Waterside Ìjẹ̀bú Lagos Waterside wọ́n pẹ̀lú gbogbo rubbish tó ń display ní orí program yẹn fàtí ojúgbà mi tì fún wọn. Then let me back to wọ́n sọ yí pé àwọn lè fi ọmọ ọdún 9 ní ọkọ. ms jẹjìnẹtì ẹni tó ń sọ. So mo wo fídíò yẹn láàárọ̀ ìtorí tí n bá ti ṣe pé kí lorúkọ ẹ̀ bá orí YouTube ni mo ti máa ń wò anyway mo dẹ̀ máa following back to back. So wọ́n ní àwọn lè fi ọmọ ọdún 9 lọ́kọ torí àwọn ìyáláyà wọn ọmọ ọdún mélòó náà lọ marry. Àǹtí Bíọ́dún ẹ má bínú ẹ lè máa gbọ́ mi in fact ojúgbà mi tì fún yín ẹ sí nínú abiyamọ ẹ wá jẹ́ kí ẹ̀sìn kókó gbogbo brain yín lọ. Nǹkan kan wà tí mo fẹ́ sọ fún yín lórí à ń fi ọmọ ékèké lọ́kọ. Ẹni bá ti fi ọmọ tí ò tó lọ́kọ destiny destroyer ni life destroyer ni torí ọmọ ọdún 9 kò ń ṣe pé ó fẹ́ kàwé ó fẹ́ lọ bí iṣẹ́ ayé ọmọ yẹn ti wà lójú kan ayé ẹ̀ ti bàjẹ́ ọkùnrin yẹn lá máa darí ẹ̀ sọ́tún darí ẹ̀ sósì kò ní freedom kò láyé ara ẹ̀. Dẹ́rù bàbá tó fẹ́ yẹn ká sọ pé ó bímọ 3 bàbá yẹn wá kú ọmọ tí ò níṣẹ́ tí ò lábọ̀ báwo ló ṣe fẹ́ tọ́jú ààrẹ àtàwọn ọmọ 3? Ṣe rí i pé life and destiny destroyer ni ẹ̀yin gan pẹ̀lú àwọn tó fẹ́ bá yí àwọn ènìyàn jẹ́ ọlọ́run á dẹ̀ sọ yín ní ẹ̀san yín. Then yàtọ̀ sí yẹn àwọn ọmọ tá à ń sọ yìí tán máa ń bá sùn láì ṣe pé bọ́dì wọn ó ti wà fully matured fún irú ìrìn àjò bẹ́ẹ̀ yẹn ó ní stage torí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin mo ní ibì kan tí máa ń lọ lálálẹ́ so mo rí ọ̀nkú kan náà aláyébàjẹ́ náà làwọn náà wọ́n láwọn ti divorce àwọn fẹ́ lọ máa fẹ́ ọmọ ọdún 6 àwọn tí ń gba ráàdì and that man will be between 45-55 olórí burúkú ni wọ́n aṣièrè ni wọ́n I'm not sorry to say so mo láti gbé lọ sórí platform tí mo máa ń lọ and discuss it and one man just came up tọ́mọ bá ti ṣe menstruation 1 tó ṣe menstruation 2 tó ṣe okay irú àwọn ọmọ wo là ń sọ níbí báyìí ọmọ ọdún 9 ọmọ ọdún 10 so tọ́mọ bá ti ṣe menstruation that means pé ọmọ yẹn ara ẹ̀ ti ready fún ìrìn àjò yẹn no kò rí bẹ́ẹ̀. Àwọn ọmọdé yìí tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní bá wọn sùn ẹ lọ wò wọ́n ní nọ́ọ̀tì mi ò mọ kí lorúkọ ẹ̀ but nígbà tí Buhari wà lórí àléfà kó tó di pé ó kúrò ńbẹ̀ ó ní iye obìnrin tí Buhari lọ gba sọ́jíọ̀n fún tán bá wọn ahmed fúrọ́ wọn torí gbogbo ẹ̀ padà já papọ̀ ni wọ́n tọ̀ ara wọn yàgbé ara tán bá rìn eṣinṣẹ́ á máa bò wọ́n irú ayé tí àǹtí Bíọ́dún fẹ́ ká máa lò nìyẹn eṣinṣẹ́ á máa bò wọ́n rìn infection máa gbabẹ̀ wọlé wọ́n máa padà kú nítorí pé èèyàn kan ó ní ẹ̀sìn òun permit kóun máa bọ́mọ kékeré sùn ohun tí ò dáa ẹni tẹ́ fi ṣe àríkọ́ṣe ó take advantage ọmọ yẹn ni bàbá ọmọ yẹn ò dẹ̀ ní kò ní nǹkan kan ju pé kó yọ̀ǹda toró ti mọrú èèyàn tó jẹ́ bí ò bá yọ̀ǹda ó ṣeé ṣe kó pa gbogbo fámìlì yẹn ó possible so àwọn ọmọdé yìí á máa tọ̀ ara wọn máa yàgbé ara mi ò mọ bóyá tọ́lọ́n bá ṣe ti ń bá rí fídíò yẹn ó ní iye tí Buhari gbé kalẹ̀ nígbà yẹn tán bá wọn rán fùrọ̀wọ́ ní nọ́ọ̀tì wọ́n pọ̀ bí iyẹ̀pẹ̀ etí òkun wọ́n pọ̀ bí kíní tó jẹ́ pé wọ́n tọ̀ ara wọn yàgbé ara lórí kọ́ máa fẹ́ ọmọ kéékèèké
ẹ jọ nítorí Ọlọ́run o èmi máa ń ṣépè tó bá ti dé kòríta báyìí torí ohun tí ò dáa ò dáa ẹgbẹ́ religion sẹ́gbẹ̀ẹ́ jẹ́ ká wùwọ́ ọmọlúàbí bóbìnrin ṣe pọ̀ tó yìí kẹ́ má rí ọmọ tẹ́ ẹ máa kẹ́ má rí obìnrin tẹ́ ẹ fẹ́ kó jẹ́ àwọn ọmọ kéékèèké àdúgbò òun lẹ máa tọwọ́ bọ̀ nídìí káàkiri so ìyẹn dúró síbẹ̀ then another one ni pé àwọn ọmọ yẹn tán bá tún padà wá lóyún nítorí pé sẹ́fíìsì wọn kò tí ì ṣe tán fún sẹ́fíìsì bẹ́ẹ̀ yẹn wọ́n lè bímọ àti bímọ máa ń dogun ni olórí burúkú tẹ lọ fọmọ ọdún mẹ́sàn-án fún tán bá ní kó wá ṣe sí ànẹ́sì fọmọ tó ń yá lọ mú half a million wá tí ò bá rówó yẹn mú sílẹ̀ ọmọ yẹn máa kú toyún ni o ẹ jọ nítorí Ọlọ́run àǹtí Bíọ́dún mi ò mọrú èsì òfò tẹ́ ẹ gbà tẹ́ ẹ lè wà considerate ẹ̀sìn kan lélẹ́yìí ẹ̀sìn ni o orí burúkú lẹ ṣe mo rí bọ́n ṣe ń bá yín sọ̀rọ̀ tẹ́kọ̀ọ́ ṣe rọ́dọ̀rọ̀dọ̀ at last náà ẹ gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ kò nítumọ̀ wọ́n dẹ̀ ń fún yín ní evidence wọ́n fún yín ní evidence ẹ̀kọ́ ṣe rádaràdà bí ẹni táyé ẹ̀ ti bàjẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn ṣépè ẹ jọ kí la gbé kí la jù on top of waiting àǹtí Bíọ́dún ẹ fọmọ yín ọdún mẹ́sàn-án ẹ lọ fi lọ́kọ ẹ̀yin lẹ lọ́mọ yín nígbà ẹ bá yé ọmọ yín jẹ́ nínú èpè náà àdúrà ọmọ yín á máa fún yín but nínú society wa it's not allowed kò wá allowed o kọ́ máa fọmọ tí ò tí ì tó máa lọ́kọ ẹ wá wo àwọn àléébù yẹn tí bàbá yẹn bá padà kú ó ti bímọ mẹ́ta at the age of 16 ó ti lọ́mọ mẹ́ta ọmọ 16 years lọ́kọ ó ti lọ́mọ mẹ́ta kí ló fẹ́ fi tọ́ àwọn ọmọ yẹn ìgbà wo lọ́mọ olè òní pọ̀ nílùú ìgbà wo lóríṣiríṣi àwọn ìwà bàjẹ́ ní òní pọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ́ bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ pẹ̀lẹ́ nítorí ẹ̀ pé ká dẹ̀ máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ eléyìí ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn mi ò akáyìn máa jì kéèyàn kọ́kàn déédéé kí ọmọ mi ọdún mẹ́sàn-án mọ́lẹ̀ on top of waiting ohun tẹ́mi máa bẹ́ẹ̀ fà ó ní bọ́nú ẹ̀ tí Jésù máa fi dé. ìdí tó fi ń gbé ẹṣẹ́gàn yá wa ìdí tó fi fẹ́ gbé tó fẹ́ fi introduce sẹ̀ríà lọ sílẹ̀ Yorùbá nìyẹn tàwa dẹ̀ ti lajú wa kalẹ̀ tó bá ti tẹ́wọ́ gba sẹ̀ríà lọ gbogbo nǹkan tá à ń jà fún yìí ó máa ṣẹlẹ̀ ẹ̀yin ìyá wa lẹ́dẹ̀ lè jà fún nǹkan yìí fún wa ẹ wo táwọn ọkùnrin bá jáde fún protest àwọn ọlọ́pàá àwọn sójà wọn lọ fìbọn kọlù wọn bẹ̀tí ẹ̀yin ìyá wa bá jáde pé ṣé no to sẹ̀ríà lọ kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún yín wọ́n á lísìn sí yín ọ̀pọ̀lọpọ̀ ìlú tó da lágbàáyé lénìí àwọn obìnrin náà jà tí mi bá dẹ̀ mọ̀ gbogbo ìlú mo ti lè stand fún Germany tẹ́ bá lọ wo gbogbo story wọn gbogbo ogun tó ti jàǹgbà tó yá gbogbo àwọn ọkùnrin wọn sá lọ àwọn obìnrin náà dúró ìwé kò síbi táwọn ń lọ ju bíbá yìí lọ nítorí dáwọn sí lélẹ́yìí wọ́n jà fẹ́ tọ̀ wọn ní Germany bíbá yìí obìnrin ṣe president wọn nínú ẹ̀sìn tán gbé wá fún wa obìnrin ò jẹ́ nǹkan kan gbogbo ìyá alásàlátù ìyá àdínì tán fi wọ́n jẹ́ ńlẹ̀ Yorùbá torí pé àwọn àfáà yẹn ò níṣẹ́ lọ́wọ́ wọ́n fẹ́ mọ gbowó lọ́wọ́ ẹ̀yin ìyá wa ni kò sínú ẹ̀sìn Islam ẹ ṣe obìnrin ò jẹ́ nǹkan kan nínú ẹ̀sìn Islam obìnrin ò ní ráìtì kankan nínú ẹ̀sìn Islam tó bá jẹ́ pé àbá ń parọ́ gbogbo nǹkan tá à ń sọ yìí ni àwọn àfáà ń gbọ́ wa kán wọlé kán wá sọ èrè tó wà fún obìnrin nínú Islam Allah ní tọkùnrin tó bá dijọ́ gbé dàlìkẹ́ ọmọ Allah promise àwọn obìnrin àwọn ọkùnrin ní obìnrin chair nylon obìnrin tó wọ́n tí fọwọ́ kàn rí kí lè rí obìnrin. Allah tí ò ní lè ṣe. so ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ìyá tẹ́ sọ̀rọ̀ wọn yẹn mo mọ̀ ìyá yẹn dáadáa mo rí I can remember the program is going like I think earlier of this year. Yes níyà yẹn wá sí bíbá yìí. àárọ̀ ni mo ẹ̀ṣẹ̀ rí. ó ti pẹ́ ó ti lọ báyà bí 4 months or 5 months nísìn. ok early this year ni àárọ̀ ni mo ẹ̀ṣẹ̀. ó ṣépè gan ó sọ̀rọ̀ burúkú ó lóun bí ọdún alájà. so kò ṣe mistake nǹkan tí ànábì mọ́mọ́ ṣe ni lady tó máa ń pè ọmọ tó máa ń pè ní Aisha ìyálà ìyá wa Aisha yẹn
Muhammadu ó fẹ́ ọmọ yẹn ní age of 6 years. Age of 6 years ló fọmọ yẹn, bàbá 52 years ó dẹ̀ ń bá ọmọ ọdún mẹ́sàn-án sùn. Àkànbí ṣe rí ọmọ tá à ń sọ yìí tó bá yẹ pé irú táìmù tá a wà yìí ni ọmọ yẹn máa sọ ìlọ́ọ̀tì nípa àwọn ìlàkọjẹ́ but ìwọ̀nba tó sọ yẹn náà ó pẹ̀lú ohun tí ò ṣe bímọ tó fi jáde láyé. Kò lè bímọ náà, ẹ̀yin náà wò náà ìgbà tí irú bàbá yìí bá ń kiri ọmọ yìí mọ́. Akànbí. Mo wà pẹ̀lú yín. Ṣé girlfriend ni Bàbúbù wà bí ni? Ẹ jọ̀ọ́ ẹ má bínú ó kù èèyàn kan tí mo fẹ́ sọ wọ́n sọ̀rọ̀ nípa máa bá ẹrú sùn bọ̀bọ́ yẹn ó ń ṣe wọ́n ran báyìí kí ló bá dì ẹrú ni irọ́ mo ti lísìn sí àáfàá kan wọ́n ní ẹrú yẹn fẹ́ ó kọ̀ ó gbọ́dọ̀ gbára kalẹ̀ ní ìfipábánisùn ni ẹ má máa sọ pé wọ́n bá sùn kí ìfipábánisùn ni ẹni tó sọ̀rọ̀ yẹn orí Facebook ni mo ti rí mo dìídì jókòó tí mo lísìn sí ni ó ní kò nílò ẹni interview ẹ pé ẹrú àwọn lè fẹ́ yàwó mẹ́rin àwọn obìnrin tó bá wà ní ìkápá tó jẹ́ self slave ìyẹn wá bèrè láì pé ṣé ẹni yẹn gbọ́dọ̀ contest pé mo fẹ́ ó ní kò nídìí láti sọ pé mo fẹ́ ìfipábánisùn ni bóyá bẹ ṣe ń pù tiẹ̀ ni làwọn ìlòmíì ṣe máa wò pé ẹni lẹ́rù ló lẹ́rú but mo á dúpẹ́ pé ó bèrè lẹ́kùn tó bá jẹ́ ìyá wa ẹ má bínú ẹ jọ̀ọ́ ṣé mọ̀ pé nǹkan tí Muhammadu ṣe yẹn ó mọ̀ọ́mọ̀ ṣe ni kò ṣe pé bóyá pé ìyàwó àbí kankan okay first wife Muhammadu tó fẹ́ irọ́ ìyá ẹ̀ ló fẹ́ irọ́ ìyá ẹ̀ so ìgbà tó tún padà fẹ́ ó fẹ́ abilékọ ó fẹ́ omidan lọ at the end of the day ó fẹ́ ọmọ 6 years. Kéèyàn sọ pé òun ò jíṣẹ́ àlá kan kó dẹ̀ máa kó ìyàwó 11 wife sínú ilé ìgbà wo gangan ló wá fi ń jíṣẹ́ àlá yẹn. Ó wá kó àwọn ọmọ ogun jọ kó àwọn ọmọ olè jọ tó bá ti ń pè nìkan ń tòrò báyìí wà ní kán lọ dabẹ̀ yẹn rú kán lọ kó gbogbo dúkìá wọn. Wọ́n máa ní ó jagun ta ló ràn lógun jà. Allah tó lóun dá ayé àtọ̀run why Allah lọ́ta ó lọ́ta nínú àwọn ènìyàn ó lọ́ta nínú àwọn ẹranko. Which kind of Allah is that? Allah sí ọ̀tá títí ó bá ajá ṣọ̀tá ó bá ẹlẹ́dẹ̀ ṣọ̀tá. Garlic tá máa ń pè ní kí la máa ń pè garlic lórúkọ Yorùbá. Ayò. Àlùbọ́sà ayò ó lálà tún bá ṣọ̀tá. Ẹ̀dẹ̀ ní Allah ló dáyé tó dọ́run. Ẹ máa wo Àkànbí alálejò kan so tálejò yẹn tó tẹ̀síwájú mo ní ṣé girlfriend Làbíbù wá bí ni Làbíbù Lágbàjì. Wọn bí dá wọn àwọn méjèèjì ò lè débì. Ok alálejò AJ ẹ lè ṣí máìkì yín kẹ́ sọ̀rọ̀ ẹ kalẹ̀. ṣé ájì yẹn lẹ ń sọ àbí olówó èkó. Bí ájì lórúkọ ẹ. Kó tan máìkì mo rí tó ń sọ̀rọ̀ nsàlẹ̀ ájì tan máìkì náà. Mi sọ pé kò kí n ṣe àgbo ẹ̀ tó pàdé sẹ́yìn ọlọmọlẹ̀ wa ni. mo ti sẹ́ǹdì ó lè má mọ bó ṣe ń lọ ẹ bá ṣe. mo ti sẹ́ǹdì bí. Làbúbù yẹn náà máa hùwà báyìí olówó èkó a máa hùwà àwọn ọ̀rá ń hùwà lójú wíńdò ibi tó ń wà yìí. jẹ́ ká tó wá fún ẹ ní jẹ́ ká fún ẹ láàyè kan o lè lófẹ̀ẹ́ wá sọ́dọ̀ wa lọ wá neutral page kò wá kó mọ̀ pé alọ́wọ̀n kan lè tá àti kà tá àkàn fẹ́ kà sígbà tó ń gbénu wa. Tan máìkì náà wá jì. Ó lè jẹ́ orí ẹ̀ láti máa kà la máa fọ́mọ ẹ lórí ṣógẹ́ẹ̀tì gbélé ẹ̀ sí wàá mọ bá ṣe tó. Mo sọ fún mo ní tí Làbúbù ò bá ké kó pè mí lọ́mọ àlè lẹ́yìn tá a bá parí nǹkan yẹn ó máa lọ ṣe fídíò pé ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá ti rí ms ẹ blọọkì ẹ gbé ṣépè á pariwo tó ẹ̀mí àfẹ́ bọ́ ẹ̀yin tẹ́ ti mọ ọkàn a máa nà kísà sí yín lára ó gbélé Yorùbá a máa lé yín pa ẹ sì mọ nǹkan tẹ́ tara bọ̀ ẹ̀yin mùsùlùmí yìí ẹ̀yin àfáà yìí ẹ jáde ń sìn kẹ́ ètò wàásù òdodo fáwọn èèyàn kẹ́ tú àwọn èèyàn lẹ̀ ó dà pé ájì yóò fẹ́ sọ̀rọ̀
Aji. Alright. Aji yẹn ò fẹ́ sọ̀rọ̀. Ó kàn type ó yẹ pé kò nẹnu bóyá ó di ni. Àwọn mùsùlùmí kan wà èèyàn wa bá ṣe ń sọ̀rọ̀ báyìí ó di ni wọ́n máa gbọ́ but wọn ò lè sọ wọ́n dẹ̀ lè type so wọ́n kàn máa type wọ́n á dẹ̀ máa gbọ́ nǹkan tẹ́ ń sọ àmọ́ wọn ò ní lè sọ̀rọ̀ tẹ́ bá gbé wọn sókè pé yá tan mic wọn ò ní lè tan mic wọn ò ní lè sọ̀rọ̀ lórí pé ó di ni wọ́n. Ẹ jẹ́ ká kírun lédè Yorùbá kí àwọn èèyàn tó wà níbí kán lè mọ ìtumọ̀ nǹkan tí wọ́n máa ń sọ ní orí ìrun. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kírun lá máa ní òkè òun lọ mosque òun fẹ́ lọ gbàdúrà ó lọ gbàdúrà mosque ó lọ fàkókò ẹ ṣòfò ni ó lọ gbéra ìṣépè ni o. So àá kírun báyìí sìn ní èdè Yorùbá à ní jẹ́ kó pé rárá a kàn máa kà wọ́n àyà kan àbí méjì ẹ lè mọ ìtumọ̀ nǹkan tẹ́ ń kà ní èdè àbínibí ẹjọ́ Big Joseph ti wọlé ẹ tan kámẹ́rà. So Queen Mama ṣe ti délé mà ká lè gbá wọn tó fẹ́ bá wa kírun wọlé. Ẹ jí káwọn ìyá wa méjèèjì yẹn bá wa kírun. Kọ́ bá wa kírun ok Larry Gold ó dá bẹ́ẹ̀.